Ẹ kú ojúmọ́ adé bí a ṣe ń dé o. Ọ̀rọ̀ tá fẹ́ sọ ní ọ̀sán yìí ní èní ó dá lórí ohun tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn òṣèlú wa ní ilẹ̀ Nàìjíríà. Olúkálùkù wọn ti ń káàkiri, àwọn tó ń darapọ̀ mọ́ ẹgbẹ́ APC, àwọn tó ń dá ẹgbẹ́ tí wọ́n lẹ̀, gbogbo wọn ń ṣe bí wọ́n ṣe ń ṣe nítorí pé wọ́n ń gbáradì, wọ́n ń múra lẹ̀ fún ètò ìbò tó ń bọ̀ ní ọdún 2027. Àwa èèyàn tá a jẹ́ ọmọ onílùú, níṣe ló dàbẹ́ ní pé a dákẹ́ tá à ń wòran wípé káwọn olóṣèlú máa ṣe nǹkan tó bá fẹ́ ṣe, èyí tó bá pé wá ń bẹ̀, tó bá dìgbà yẹn a máa yanjú ẹ̀. Ṣùgbọ́n a fẹ́ láyé wa pé nǹkan tó ń kó bá wa nìyẹn, wípé ọ̀rọ̀ tó ṣe pàtàkì jù nílẹ̀ Nàìjíríà lénìí ni ọ̀rọ̀ báwo la ṣe máa tún ìlú wa tò sí bó ṣe máa gbé gbogbo àwọn ọmọ onílùú, àwọn ọmọ onílẹ̀ ní Nàìjíríà. Àwọn tó wà ní ilé ìgbìmọ̀ asòfin àgbà National Assembly, ìgbà kan wọ́n sọ pé àwọn fẹ́ tún constitution ṣe káwọn èèyàn máa mú kíní wá. A gbọ́ nǹkan kan látọ̀dọ̀ wọn mọ́ fún bí ìgbà mélòó nísìn. So ńgbà táwọn olóṣèlú bá kóra wọn jọ, èyí tó wà nú ẹgbẹ́ ilé àti tó wà nú ẹgbẹ́ tọ̀hún, wọ́n á tún gbé nǹkan tán fẹ́ gbé jáde, wọ́n á gbé wá bá wa, a tún máa sọ pé à ń dìbò. Lákọ̀ọ́kọ́ àwa ò sọ pé kí President Tinubu máa ṣe second term ẹ̀, a dẹ̀ sọ pé káwọn Yorùbá má dìbò fún ní ìgbà second term. Ṣùgbọ́n nǹkan tá à ń sọ ni pé kí ni President Tinubu máa fún wa padà. Wọ́n ní bùnmi bù ọ́, bùnmi ń bù ọ́ ní ọ̀pọ̀lọ́ ń ké. Tá a bá fún wọn níbò, àti fún wọn níbò ìbò wa ní 2023. Okay, tá a bá fún wọn níbò wa ní 2027, kí la máa rí gbà padà tó máa jẹ́ ẹ̀tọ́ tiwa. Ìgbà tá a fún wọn níbò tiwa ní 2023, kí la rí gbà padà ń bẹ̀? Owó epo lọ sókè, oúnjẹ wọn, ìlú le. Ìgbà táwọn náà wá déjọba, gbogbo nǹkan tí a rò pé ó yẹ kán mú ṣe, tó yẹ kó gbé wá, wọn ò mú ṣe. Ńṣe ló tún wà, wọ́n tún fi sí ọwọ́ ìjọba àpapọ̀ ni. Àti ká díẹ̀ nínú ẹ̀ tẹ́lẹ̀, ká tún rán wa létí lórí ẹ̀. Local government, wọ́n ní ọwọ́ ìjọba àpapọ̀ ló máa wà. Wọ́n fẹ́ ṣe security, forest guard, ọwọ́ ìjọba àpapọ̀ ló máa wà. Wọ́n ṣe development commission, àwọn ìjọba àpapọ̀ ni wọ́n yan àwọn tó máa darí ẹ̀. Gbogbo owó tí wọ́n ń gbà, tó ń pín, ó tún ń pọ̀ sí. Àwọn ilé ìgbìmọ̀ asòfin àgbà gan, iye tó ń gbà ó tiẹ̀ kò ṣeé fẹnu sọ. So lórí gbogbo yẹn làwa fi ń sọ pé kí nìdí tí a ṣe dìbò fún wọn. Àwa ò gbà wípé a dìbò fún wọn kó tún lọ kó gbogbo nǹkan tó yẹ kó jẹ́ tiwa kan kò sí under ìjọba àpapọ̀. Basic ìdí tó dẹ̀ wà ń bẹ̀ nìyí. Tí President Tinubu bá ṣe ọdún mẹ́jọ ẹ̀, tí gbogbo nǹkan ti wà lọ́wọ́ ìjọba àpapọ̀, ọ̀nà wo la fẹ́ gbà after tí Tinubu bá kúrò ń bẹ̀ ká sọ pé kíní yìí ò dáa o, bó ṣe yẹ kó rí rèé o, bó ṣe yẹ kó rí rèé o. So ìyànjú táwa fẹ́ gbà àwọn èèyàn wa nísìn ni pé ká bẹ̀rẹ̀ sí ronú lórí kí ni a fẹ́ rí gbà padà. Ohun tó dẹ̀ ṣe kókó, ohun tó rí gbà padà nú ẹ̀ ni pé ká ní ìjọba tiwantiwa, ká lè fọwọ́ mú ohun ìní ilẹ̀ wa, ká lè fọwọ́ mú gbogbo nǹkan tó jẹ́ tiwa, tá a lè ṣe ìdàgbàsókè ẹ̀ tó dẹ̀ máa jẹ́ àǹfààní fún wa. Bá a ṣe máa ń sọ wípé ní Western region, tá a láti wá bá a ṣe máa ṣe yẹn tó jẹ́ pé yẹn la máa gbé kalẹ̀. Ẹni tó bá wùn kó jẹjọba ní 2027 àti ní nǹkan tá a gbé kalẹ̀ pé nǹkan tó máa jẹ́ tiwa lélẹ̀. Táwọn National Assembly bá dẹ̀ dé, tán bá ní àwọn ń ṣe igbá, àwọn ń ṣàwo, a ní nǹkan tá a máa gbé kalẹ̀ síwájú wọn. Ọ̀nà tá a fi lè gbà tí a fi lè kó àwọn òṣèlú wa níjàánu nìyẹn, láti sọ wípé nǹkan tá a fẹ́ lélẹ̀. Kì í ṣe pé nǹkan tí ẹgbẹ́ kan bá sọ. Ìgbà tí Buhari wà ní president, àwọn APC, ẹgbẹ́ wọn ní APC, wọ́n ní committee kan tó ń pè ní Rufai committee,
lórí ọ̀rọ̀ bọ́n ṣe máa tún Nàìjíríà tò. Buhari ò ṣe nǹkan kan pa ẹ̀, President Tinubu ti lọ ọdún méjì nísìnyí kò sọ̀rọ̀ ń pa ẹ̀. Wọ́n sọ pé ẹ fi mi láàyè tí n bá parí ọ̀rọ̀ ìṣúná àti òṣèlú tán àwa padà sórí ẹ̀. Kò ṣeé ṣe bẹ́ẹ̀ yẹn nítorí ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ ìṣèlú ló máa ń dá sí lórí ọ̀rọ̀ ìṣúná àti ọ̀rọ̀ ajé ìlú. Tá a bá tí tó ọ̀rọ̀ òṣèlú yẹn, ọ̀rọ̀ ajé kò ní ṣeé ṣe. Ìdí nìyẹn nísìnyí tí gbogbo wa wọ́n á ní Amẹ́ríkà Trump ń sọ̀rọ̀ tariff, ó ń ṣe gbá ó ń ṣàwo. Kò lè ṣe gbogbo yẹn kó tó di pé wọ́n dìbò yàn. Torí wọ́n dìbò yàn ló ṣe ń sọ pé òun lè ṣe báyìí, òun lè ṣe báyìí, òun lè ṣe báyìí, òun lè ṣe báyìí, òun lè ṣe báyìí. So à ń láti kọ́kọ́ yanjú yẹn. Àwa lè gbé bá a dẹ̀ ṣe mọ̀, bí APC ṣe rí lẹ́ni tí gbogbo wọn ń lọ síbẹ̀, bẹ́ẹ̀ ni PDP rí ńgbà kan nígbà tí gbogbo wọn ń lọ síbẹ̀. So a lè gbé ọjọ́ iwájú wa lé ẹgbẹ́ òṣèlú kankan lọ́wọ́. À ń láti kọ́kọ́ fi ẹsẹ̀ múlẹ̀ láàrin ara wa. Ìyẹn la ní ká gbà wá níyànjú ká bẹ̀rẹ̀ sí ronú lórí ẹ̀. Ẹ ṣé o.